bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ pẹ́ lẹ́nu kẹsàn ọba ó jẹ kó pẹ́ àwọn olórí a máa ṣiṣẹ́ bí ní gbọ́lá burú ní ìlú Òjòkòrò ọ̀rọ̀ kan ń jà ràn káàkiri orí ayélujára àrí oníròyìn pàjáwìrì kan ní Awíkonko bíi Awíkankashá ó ń sọ àwọn ọ̀rọ̀ kan ó ní ó sọ pọ̀ ó tún yìí tó wá gbé wa débi báyìí gangan àjà ilẹ̀ láàrin ìlú bí ayé ṣe lajú tó yìí wọ́n ní àjà ilẹ̀ wà ní ààfin kábíyèsí wọ́n dẹ̀ tún sọ àwọn nǹkan míì ó ní kábíyèsí gbalẹ̀ onílẹ̀ àwọn onílẹ̀ ń ké nǹkan kan á rò pé àgbà gbọ́dọ̀ gbọ́dọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn sí ọba aláyé ẹni tó sọ bẹ́ẹ̀ ó ní ó pè rẹ̀ ní Adéoyè Àbẹ̀fẹ́ Awíkonko ó sọ káàkiri lórí ìfọ̀nrán ayélujára àwọn èèyàn dẹ̀ ti ń sọ oríṣiríṣi nípa ẹ̀ wọ́n wò pé bó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ rí ó yẹ kí kábíyèsí ó lè sọ̀rọ̀ òun ni ó gbé wa wá sí ìbà la fi wò pé ẹ jẹ́ kí adé ọba láfiṣẹ́ àgọ́ láàfin o kábíyèsí o orúkọ náà fi ń mọ ọba aládé kábíyèsí ẹ jẹ́ ká mọ̀. ẹ ṣe olóòtú àdúrà yẹn gbà orúkọ mi ni ọba Rilwan Olúwaláńbẹ Táíwò kábíyèsí o ọba ìlú Òjòkòrò kingdom ọba lórí gbogbo ilẹ̀ Òjòkòrò kábíyèsí láti bí ìlọ́wọ́ Ìfàkùn kábíyèsí o ẹ ṣe olóòtú ọ̀rọ̀ ń bárò fọ́ o bó ṣe ń dìjà náà náà sọ yìí o mọ́mí ní anybody bájà kí ni ìdí tí mi ṣe fẹ́ bẹ́ anybody jà ni pé iṣẹ́ ilẹ̀ ni mo bá wọ̀lú yìí lórúkọ bàbá ńlá wa Àkànbí Ògún wọ́n fi ń pè mí ní Àkànbí Ògún 1 Àkànbí Ògún 1 ìjà Òjòkòrò tó ń wí yìí tó ṣẹlẹ̀ yìí wọn ọmọ mi ni ẹ̀ ní bàbá gbàtí bàbá wọn ní gbé tí bàbá pa gbogbo ẹran pátápátá tí bàbá jáde sáàrin ìgboro títì lọ́hùn kò sí títì ọlọ́dà bàbá ẹ lọ ẹbọ ẹ máa kó Àjàyí o ojú òde lè roko ń bẹ̀ yẹn o ìtumọ̀ Òjòkòrò roko ń bẹ̀. olódi Òjòkòrò lẹ́nu bàbá ẹ kó Àjàyí náà ń pè ní Jàyí kì í ṣe Jàyí Abẹ́òkúta o. ọ̀tọ̀ ni. Ìjàyè tilẹ̀ Àwórì ni bàbá ẹ kó Àjàyí. ọ̀rọ̀ mi ò ní pọ̀ màmá máa sọ ní màmá tó bá ti ń pọ̀ lọ́ máa sọ. 1970 mi rèé lórí ilẹ̀ yìí. tẹ̀tí débí. tí mo ti wà bí mo ti gún àti bí. táàpẹ́ náà wọ̀nyẹn tájọ́ ń fà ìwọ nílẹ̀ ìran Àwórì ló nílẹ̀. gẹ́gẹ́ bí irú tí Awíkonko fún ààrẹ tó sọ pé ìran àwọn Àwórì wọ́n ti ta bàbá ńlá wọ́n ti talẹ̀ tán àwọn ọmọ wọn tó wá dé bàbá ńlá wò talẹ̀ bàbá ńlá fún ọ nílẹ̀ pẹ́ gbé bẹ́ẹ̀ máa gbé bẹ́ẹ̀ máa gbé bí ni kí bàbá lè rí èèyàn kúnra. ṣé àwọn bàbá tá à ń sọ̀rọ̀ àwọn bàbá ti kú nìkan bí 105 ọdún sẹ́yìn ṣáwọn ẹ̀ ń talẹ̀ ni wọ́n fún wọn nílẹ̀ ní ẹgbà kẹfì orúkọ kẹfì dáko. The first tenant tí bàbá ńlá àkọ́kọ́ máa ní lórí ilẹ̀ yìí ni J.K. Kẹ́hìndé Kòkà. J.K. Kẹ́hìndé Kòkà ló kó gba àwọn irun bíi tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n yìí ló kó wọn wọ̀lú. Bàtà dẹ̀ máa fa J.K. Kẹ́hìndé Kòkà tá a máa fà nílùú dáadáa ó wá bá wa lọ́tà oníkájọ ká tó lọ lọ́hùn. Bàbá àwọn ògbélẹ̀ wá bí ìran Àwórì ló ní ilẹ̀ ibi tó ń wà torí bẹ́ẹ̀ ni kájọ máa jọ ṣe àṣepọ̀ nítorí bàbá yẹn sọ lóhun jọ ẹ̀ lọ́hun ni. ọ̀rọ̀ bí ẹ̀bẹ̀ náà fi yanjú ẹ̀. bẹ́ẹ̀ ni bí ẹ̀bẹ̀ ni tó dẹ̀ níwèé nù. àbí ṣẹ́rí léyìí tí ó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́jọ́ lójú fún mi. ilé tọ́tọ́ kan wòye mi ò wọlé o kò dẹ̀ sọ́mì ni wọ́n tó wọlé lóòótọ́ àṣẹ kéèsì fún odidi 20 ọdún ó lé ọdún 4 ẹ̀yìn ọdún 4 yẹn làwọn bẹ̀rẹ̀ làwọn lọ sí pọ̀gbẹ́ ẹ fún wa ní possession lórí nǹkan tá a gba judgement lórí lọ́ba wọn gbà tá a gba judgement tán ó yẹ wá sanwó fún wa wọn náà wọ́n ralẹ̀ lọ́wọ́ wọn lọ́wọ́ Ọlátòkun náà ti ralẹ̀ nítorí àwọn kéèsì yẹn wáyé padà sí wọn lọ́rùn ni pé Ọlátòkun wà náà tá a pè lẹ́jọ́ lọ sí kóòtù àárín méjì ọ̀nà Ọlátòkun ti sá padà pé òun ò ṣe kéèsì mọ́
pété pé ilẹ̀ bàbá wọn ò débẹ̀. Ilé Ọlátòkun ló dẹ̀ wá mí báyìí òun ló wà ní eré ọwọ́ ọ̀tún mi ilé Ọlátòkun wọn kò sí lọ́wọ́ sí. Wọ́n bá ti kéèsì ń lọ mi ìbá wọn ẹbí mi ló ń ṣe kéèsì wọn kàn ń ṣe kéèsì. Àmọ́ wà tó dẹ̀ àwọn ìní kéèsì tó ń gbé abá mi pé báwo ni a dẹ̀ lọ sọ́dọ̀ àwọn bílíf àti gbogbo ètò tó yẹ ká ṣe ń bẹ̀ àṣe deputy sheriff gbogbo wọn la rí àlọ́sọ́dọ̀ CJ tó wà ní Lagos State nísìnyí tó ṣì wà lọ́wọ́lọ́wọ́ yìí òun ló sáìn ìwé yẹn kọmídánà tó ẹsẹ̀ gbé kó níbọn bí ìjẹ́ ta ń bì báyìí òun ló sáìn possession pé kán lọ take possession lórí ilẹ̀ wọn àwọn èèyàn fi bọ́ sórí ilẹ̀ fi ń kọ̀wé sí orí ilẹ̀ náà kọ̀wé sí tán náà tún wá bá wa bí wọ́n níta ní kàn lọ́ba wọn kàn lọ rí kábíyèsí tó fi dọ̀dọ̀ tì mí nìyẹn ní ìbáwọn ṣe kéèsì ilẹ̀ tá ń sọ̀rọ̀ ìgbọ̀n bẹ́ẹ̀ ni mo tẹ̀ lè dámọ̀ tí mo ti wà ní lẹ́sìn mọ́dà láti ìgbà tá a ti wà ní tribunal mi ti iṣẹ́ ilẹ̀ mọ́ adẹ̀ ló tribunal fún dídí ọdún mẹ́jọ èèyàn tó ló tribunal fún dídí ọdún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ tí mo wá padà wá jọba mi ìtúndókò ṣé mo lè máa wọ́pọ̀ mi lè wọ́pọ̀ àwọn ẹbí mi náà ń ṣiṣẹ́ ilẹ̀. ẹ̀yin ò bá wọn ní à ń lọ síbi à ń lọ sọ́run láyé kò tẹ̀ sí yẹn fún mi mọ́. ẹ wá jọba ó tọ́dún mélòó báyìí sà. 22 years ló ti dé tán yìí. ọ̀rọ̀ bí ọgbọ̀n ọdún nìyẹn sọ yìí sà. bẹ́ẹ̀ ni wow 22 years ló ń bọ̀ lọ́nà tó adọ́gọ́s. ọlọ́run ṣe rọrùn pẹ̀lú ògo ọlọ́run àmín. ọlọ́run ṣe rọrùn. àbí kí ni wọ́n fẹ́ fàyọ mi ìgbà tí kúrò rí kí n gbà tẹ lọ́wọ́ ẹ̀yẹ. ṣùgbọ́n wọn tó ń lọ parapọ̀ tó ń dìtẹ̀ yìí. àwọn tó jẹ́ pé àwa pẹ̀lú wọn jọ ṣe wàhálà lọ́balọ́ba tí mo ń wìn ní kéèsì lé wọn lórí ni tọ́lọ́ mẹ́jọ ni wọ́n. tẹ́jọ dupò olójokoro tí ìlú òjokoro bẹ́ẹ̀ ni èmi ni mo dẹ̀ kéré jù ńgbà náà èmi tí mo dẹ̀ kéré jù nísìnyí mo ti wọ 85 báyìí nísìnyí. márùndínláàádọ́rùn-ún. bẹ́ẹ̀ tó bá di June 7 máa pé 85. Èdùmàrè lódórí ẹwà fàdíyẹ ni òun làwọn ṣe fi ń dán. 85 years kábíyèsí o. àbí àwọn tá a jọ dúró lọ́balọ́ba yẹn náà àwọn lọ́sì wà náà tẹ̀wọ̀n yìí ó wọ́n lọ kó sí wọn lábẹ́nú ẹ bá wọn fà. tó kábíyèsí bó ṣe wá rí i sà bó wà ní ọ̀rọ̀ àjàlẹ̀ ṣe wọlé bó ní ọ̀rọ̀ wọ́n ń wọlé wa wọ́n ń dà wá láàmú láàrin ìlú bó ṣe wọlé. sẹ́rí yẹn wọ́n wọlé yẹn fúnra wọn ń wọlé ara wọn. kì í ṣe àwọn mọ̀lẹ́bí tí wọ́n gba possession. no nítorí ẹ̀ kàn ṣe nígbà tó ti gba possession wọ́n lọ bá wọn wọ́n ní kíní kan ti gbá kíní kan jagun. bí àwọn yẹn tó ń bá wọn sọ̀rọ̀ pé lọ́múyẹ báyìí níbo náà náà wọ̀rọ̀ alẹ̀ lọ́wọ́ àṣẹ. nítorí ẹ̀ tún fi lọ sí kóòtù náà tó ń lọ gba form O lẹ́yìn form O tó gbà yẹn wọ́n tún gba form 48. èmi ò kì í ṣe wọléwọlé o tó bá máa wẹ́ni tó wọlé kọ́ lọ bá wọn belief pẹ̀lú deputy sheriff. báwo wà ní ti kànga tí arúgbó ẹ ṣe o ìyẹn ló wá yà mí lẹ́nu ẹ wo ẹ lọ kànga tí mo ti gbẹ́ láti ti tírì tí mo ti ilé tí mo ti wà bí òun ló wà bẹ́ẹ̀. kànga tó fi ń pọnmi mu ni bẹ́ẹ̀ tó ni fi ń kànga wẹ̀. ni kànga ló wà bẹ́ẹ̀ yẹn. òun náà ti á rí wọn àjàlẹ̀ ni àwọn ọmọ kú síbẹ̀ wọ́n kó bàtà wọ́n kó gèlè. ilé ìyá aláya wọn lọmọ máa kú sí bó dẹ̀ ṣe máa rí nìyẹn tó ń tolúwa ṣe ń tójú mọ̀nà ọ̀rọ̀ tó kété bá bálẹ̀ sọ nílẹ̀ ń gbóǹde nílẹ̀ máa gbà mi ò robi séèyàn nílùú yìí o ṣùgbọ́n ẹni tó bá robi sí mi bá máa tọ̀ lé lẹ́yìn. wọ́n tún sọ yẹn náà tó kọ́ mi ní ojoojúmọ́ lèmi ń gbà yàwó àdúgbò tí mo ń gbà yàwó àdúgbò tí mo dẹ̀ ń gbalẹ̀ onílẹ̀ wọn tí wọ́n bá gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ máa yà wọ́n ní wèrè wọ́n rìn ládùúgbò ẹni tí wọ́n bá gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ lókè gbé ló tó bá ya wèrè kan bá mi sọ kí gbogbo olùgbọ́ o torí ìtónàba tó níjòyè ni o gbogbo àdúgbò tó ń sọ ìlú mo jẹ baálẹ̀ kọ̀ọ̀kan sí ṣé ọba máa ṣeré láàrin ìlú ọ̀sẹ̀ nípò kí baálẹ̀ kọ́ ọ̀tẹ̀ tó dé rárá kò sí yẹn fún mi o mo wẹ̀ mo yán kọ̀ọ̀kan. nígbà tí wàá gbọ́rọ̀ ìtẹ́nìkan gbé kiri pé tẹ́ni kan fẹ́ẹ́ ju ti ọba abìkan tí ó ń fọyàn létí ó ń gbàyàn lọ́rùn. mo gbọ́ bẹ́ẹ̀ mi ní ẹ̀ gbọ́ òun ní tiẹ̀ máa dé bá torí ọba tó ń sọ̀rọ̀ mi ò mọ̀ rí owó òde mi pẹ̀lú ẹ̀pọ̀ rí àwa náà gbọ́ ogun tí ẹ̀ náà ṣe àdé ń wò bí nínú fídíò. social media. tó ń lù wọ́n tó ń gbá wọn létí tó ń ṣe gbẹ̀ tó dẹ̀ sọ fún pé kán gbé sórí amóhùnmáwòrán kán máa gbọ́
èmi ò bá hàn ṣe eré tí mo ti wà lù yìí o torí ìgbà tó bá ti dé kí ni mo tún wá náà n tí máa jẹ ó wà nílé lọ́wọ́ mi n tí máa jẹ ó wà ládùúgbò mi mi ìbá ti hàn jẹ́ rí o àfùgbà tó ń yọjú tán náà fẹ́ bàtà àwọn jẹ́ ìyọ́ náà ló dé máa bá tiwọn jẹ́ o. ní kókó ọ̀rọ̀ kò sí kànga tó máa ń kú sí gbogbo ọlọ́run jà rírọ̀ ẹ̀ ń bí. ẹ̀yin oníwèé rẹ̀ ti débẹ̀ iná àdébẹ̀ ẹ̀yà ohun tó ń sọ kẹ̀dẹ̀ yẹ̀ léwò bẹ̀ bá rí. gbogbo èyí tó kù kí ló ṣe ń pe omi tó ń bọ́ọ̀lù òun ni mo nílé náà mo ní bí torí tí wọ́n aládùúgbò yìí lè máa pọn mi kí wọ́n máa wọnú kọ́ńpáàdì mi kan mọ́ mo ṣe ṣe yẹn sùn. tẹ́nẹ̀tì tí mo dẹ̀ nílé yìí wọ́n lé ní 40 o. tó ń bọ́ bá gbélé tó ń bọ́ bá gbá àfin. wàhálà tẹ́ bá fẹ́ ni wọ́n sì máa ń gbọ̀n bọ́ta fún yín èmi kẹ̀ Yíbò wà Ghana wà Yorùbá wà Haúsá náà wà Haúsá náà náà ń ta kìnní lára lẹ́mẹ̀ kí náà ń tà. súyà bí. súyà kọ ẹ̀ẹ́dọ̀kúnnú. kábíyèsí bàbá ẹ̀yin àgbà náà lè sọ pé àìsàn aṣọ ọlọ́run pàkà tó tàkùn yóò fọmọ yìí. bẹ́ẹ̀ ni kúrè máa jẹ́ tẹ̀yìn àgbà. àṣẹ Èdùmàrè. ní ayé àtijọ́ kò sí ọ̀dọ́ náà tó gbójúgbóyà láti sọ̀rọ̀ àlùfàǹṣà ránṣẹ́ sí ọba aláyé. mi tẹ́ gbórí o. láyé òde èlò tó wá ń rí báyìí ṣé àlè ń mọ̀ pé bóyá ńgbà táwọn ọba aláyé kan ti ń jáde tí wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ ṣèṣe kò sáṣẹ kankan lẹ́nu ọba bóyá torí ẹ̀rí àrífín yìí ṣe wá pọ̀ kí ojú wo lẹ fi wò. ẹ ṣe olótù èmi fún ara mi ẹlẹ́bọ ni mí torí òṣàna fi bàbá ńlá wa eégún orò ìbílẹ̀ gidi. bẹ́ẹ̀ ni ìbílẹ̀ gidi. eégún orò kábògún ká ké pọba ló wáyé ká bọ ṣọ̀pọ̀nà ògbóògùn arúmọ lóògùn dànù. kábíyèsí o. ṣeré mi tẹ́ ń wò yìí onígbọ̀ òòṣà ni mí. kábíyèsí. ṣé ń gbọ́. àbọ̀yísà. ẹ wo eégún wà ń lé mi o agẹmọ wà o ìgúnnukọ wà o ifá wà òun ni ẹlẹ́wò lẹ́yìn yín bẹ́ẹ̀ ifá nìyẹn òun náà gbé báńgbé kíní ẹ̀kọ́ òkè ní ọmọ tá a gbé bọ̀ lọ́nà ẹ̀ ifá nìyẹn o n tèmi ní lọ́wọ́ nìyẹn. fáwọn tí wọ́n wá ní tó wà lórí orí àpèrè tí wọ́n ní òṣòṣà tí ò sí tìbílẹ̀ mọ́. ìyẹn ti ìdílé wọn àwọn náà lọ bọba jẹ́ àwọn yẹn náà gangan náà bọba jẹ́ o kí ni o bó lọ sídìí ọba ọmọ kan tó ń pè lọ́ba ni ọ̀nà ọba ba lórí ohunkóhun. kábíyèsí. òòṣà lọ́ba ẹ bá tọ́jú ọba òrìṣà lọ́ba ẹ bá wà tọ́jú ọba. bàbá là ń bẹ̀ yìí mà ti dòṣà. òrìṣà lọ́ba ẹ bá wà tọ́jú ọba. àwọn afẹ́ máa fi eléyìí ṣẹlẹ̀ ṣùgbọ́n ká tó lọ kí lẹ sọ fún aráàlú ìjọba àti ààrẹ wa tó jẹ́ ọmọ Yorùbá ta ní lásìkò yìí. mo dúpẹ́ lọ́wọ́ ìlú Ojokoro mo mọ̀ pé kì í ṣe ogun ọ̀nà lọ́wọ́ sí nǹkan tó ń ṣe èrò tó ń fẹ́ mi pọ̀ ju ẹni tí ò fẹ́ mi lọ mo dúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run á tún tí wọ́n ṣe ilé àtọ̀nà wọn lọ́wọ́n níbàjẹ́ torí níwòye àná gbọ́ wọn baálé àdúgbò ìnákún bí rẹpẹtẹ ọkùn bí adẹjọ́ sọ̀rọ̀ rọ́pọ̀ mo á fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run bá mi dẹ́mi ẹ̀ sí tó bá sì tún kú pósì tó máa lọ lẹ́yìn ilé ìtọ́ náà kó sì débẹ̀ mo á fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ deputy governor náà fúnra rẹ̀ wọ́n wà ń bẹ̀ tí gbogbo ọlọ́gba tèmi Ọbáfẹ́mi Hamzat chairman Ojokoro chairman Ifakọ gbogbo ọlọ́gba tèmi Ọlọ́run kó bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn Ọlọ́run bá mi dá wọn sí mo wá kí olórí oko bámbàm kọ́nà bá kó bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn. ókè omi ló wọn náà yìí fóònù má lọ jábọ́ o. ọ̀gá ẹ̀ ló ń kàn fún mi rà purpose tàbí ṣe reservoir yìí ni pé tómi bá ń bọ̀ àkọ́kọ́ wà ní gbogbo dust yẹn á lọlẹ̀ níbi iná tó bá sílẹ̀ máṣíìnì àṣẹ á máa sáàbẹ̀ káàkiri ẹ máa supply káàkiri so this kànga yìí náà ó ló máa gbé
lọ sókè yìí lọ́lọ́lọ́lọ́. ok bó ṣe ń bọ̀ láti inú kànga yẹn. ibi ló ń wá straight bóyá wọlé dáhùn rí yìí Ṣètìrì. bóyá lè ṣe how many feet down ni. This is over 1,000 gallons. ló wà níbi tí ẹ ṣe yìí wow lè má lè má purify ẹ. Bó ṣe ń pọ̀mpù ní sẹ́yìn tó bá ti dé ibi tó ó ní limit tá a máa fún gbà mí máa ń kún lókè. ok tó bá ti kún lókè yẹn a máa pa. ok So after be 3 to 4 hours ok a ti lọlẹ̀. ok So machine yìí ó ní asẹ́lẹ́nu. tó máa fà á lọ for distribution. Gbogbo ìdọ̀tí yẹn á wà nílẹ̀. ok Ìdọ̀tí yẹn máa wà nílẹ̀. Lẹ́yìn yẹn ó ní time tá a máa ń fọ̀ a máa kó wọnú ẹ̀ fúnra wa máa fọ. tẹ máa fọ ogun tàbí mo ní pé ó wà tiled. Ìwé ẹ̀ náà ṣe táìsì náà. Pumping machine. ok pumping machine tiẹ̀ lélẹ̀ ok. Eléyìí ní fault. Ok. Tó bá ti gbé wá ń sìn yẹn rí pé oníkálukú ní kì í ṣe pé bóyá ẹyẹ kan. ok ló máa serve gbogbo àwọn táǹkì tá a lọ wò yẹn. ok Likewise this tank as well. ok so ok eléyìí náà. This is congratulations. ok kànga tí wọ́n sọ nínú ètò Awikonko rèé Yes. ìgbé àjàalẹ̀ ni Ẹ má jẹ nígbà tí ẹ rí pé òun ló ń pump lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni ó ń vibrate lọ́wọ́ báyìí. So tá bá ní ká ṣí bí n sìn machine yìí máa já wọnú ẹ̀ àfi tí àwọn plumber tó ń ṣe bá dé. wọ́n mọ bó ṣe máa ń ṣe nǹkan wọn. arókùnrin náà bẹ ṣé wọ́n tún máa ń fi nǹkan fà á ní àbáwọ̀ abẹ́lé kan wọn bí tipẹ́tipẹ́ ni ló di submersive tó wà nínú ẹ̀ ló dì í mú. wow. ẹ bá wọn lọ sí agbó ibo náà ti gbọ́rọ̀ yìí àjàalẹ̀ kan wà ń bẹ o àwọn èèyàn wọn gbọ́n kó bàtà náà kó orí ọmọdé ń bẹ. Àwọn ọmọ ló wà lẹ́sìn yìí ẹ béèrè pé ṣé wọ́n ti jábọ́ sínú. ok lẹ́sìn lélẹ̀ báyìí. Yes. ok Ṣèbí lẹ́sìn lélẹ̀ ṣáwọn ọmọ ti kó wọnú bí rí and ìgbà tẹ wọlé ṣe rí security lẹ́nu ọ̀nà is the only ọba tí mo mọ̀ tó sọ pé òun ò fẹ́ security òun ò fọlọ́pàá wípé òun ò ń ṣọba tó ń tì múnú ilé anybody free. ọ̀sẹ̀ tó gba oríṣiríṣi èèyàn mọ́ra bíi tẹ́nàntì haúsá gbogbo ẹ̀. Aside from tenant anybody ló wọnú bí ló ń jáde o lè tó bá náà béèrè kábíyèsí sí tó bá ní wọn sí ilé akọ pé mo wà nílé kí ló ṣẹlẹ̀ kí lè gbé mi pamọ́ fún di 10 tẹ́bá náà fẹ́ rí wọn 10 o'clock tí wọn bá ti sùn wọn lọ sí sẹ́nu bọ́ọ̀lù tó bá di alẹ́ ẹ máa bá wọn láàrin méjì bẹ́ẹ̀ tán jókòó a máa gba atẹ́gùn tútù. tán bá fẹ́ jẹun wọn ní kẹ́ gbóúnjẹ fáwọn ń tà bẹ́ẹ̀ gbogbo sí ìdókàn wọn bẹ́ẹ̀ ń kọjá bọ̀ wọn níṣẹ́ máa jẹun so wọ́n àwọn gan àbí àràbà security kò ní a ní ọlọ́run ní security òun ọlọ́run ló ń ṣọ́ wọn so ní ọmọ bí tí wọ́n ti rí gbogbo rumors. nígbà tí wọ́n tiẹ̀ lọ fẹjọ́ nígbà bàbá àràbà nígbà tí wọ́n lọ mẹ́jọ́ sùn wọn níbi tí wọ́n ti gbèrò yìí ṣé wọ́n tiẹ̀ kàn sí yín ṣé wọ́n tiẹ̀ pé bí. In fact to my surprise nígbà tí mo rí kinní yẹn mo rò pé kinní yóò ṣẹlẹ̀ press kankan ò tí ì débí yìí and àwọn people tí wọ́n ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ti wá bí láìmọ̀ yìí kí wọ́n lọ ṣe interview fún wọn pé ìgbà tí wọ́n wá síbí ìjà rí ẹni tó lé wọn pé ẹ má wọlé rí ṣẹlẹ̀ ókè ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọba wà níbi tó bá jẹ́ pé ọba yẹn èèyàn burúkú ni at least wọ́n á ti gbé placard wọn tí ẹ bá fọ̀ wọ́n gbé placard wá sẹ́nu àwọn ìrírí and bí ẹ̀mẹ́ta abẹ́mẹ́rin tán ti wá wọn náà fẹ́ wá ṣe meeting pẹ̀lú kábíyèsí kí èrò bí kábíyèsí lé wọn rí tọ́ bá wá tọ́ bá bá kábíyèsí ṣe meeting sí the next thing àgbọ̀ pé wọ́n náà ti lọ court Lagos State ti serve kábíyèsí ní petition táwọn pípé yẹn gbé wá lọ́ọ̀yà kábíyèsí ti reply series of medias tán ti pè wá àti fún wọn ní judgement court tí wọ́n gbà èmi èmi bẹ́ẹ̀ mọ́ much nípa ilẹ̀ bọ̀dì ìlú tí wọ́n táwa rí tọ́ bá ti pè èmi àti Awíkókó a wà lórí platform kan nígbà tí mo rí tó post kíní yẹn sórí platform yẹn ìkan tí wọ́n ṣe mo dá padà sórí platform yẹn pé you cannot come and be spoiling my dad's name òun ni. ok ọmọ kábíyèsí lẹ́yìn. ọmọ bíbí inú wọn second son wọn ní. mi ò rò pé bóyá àtọjọ́ tí bàbá ti wà lórí àpèrè yìí bóyá wọ́n tiẹ̀ ṣe mistake kó gbà tí fẹ́yàn rí tó bá di kàráǹgídá ṣe ti rí this is the platform Awíkókó lélẹ̀ ṣe rí ìgbà tó gbé ilé sórí platform yẹn mo fi lè counter ẹ̀ padà I saw him on the platform wow gba as a media èmi náà wà into cinematography and before you could publish anything about person àkọ́kọ́ wá tó bá wá tí wọ́n bá fún ẹ ní access láti rí yàtọ̀. you can go ahead
but you never did that ìgbà tí Abbey Fagbọrọ náà wọ́n pè é kó lóun ò kí lóun fẹ́ wá bá kábíyèsí fún kí lóun fẹ́ gbé lóun ti fẹ́ gbé wọn lè kọ́ òun níṣẹ́ òun àwọn pé he's not a professional. ẹ̀rù kan kó tún sọ̀rọ̀ kan ó wá yà wá lẹ́nu bá ṣe ń gbọ́rọ̀ lẹ́nu yín ó ní gbogbo ọmọ kábíyèsí onítọ́ọ̀dì ni wọ́n ní wọ́n ní ìbò ní ìbò máa ń sọ yìí ó yà wá lẹ́nu. àdúgbò ẹ̀fọ́ lọ́hùn tí òun bá sọ pé àgbóyìn àwọn àdúgbò lọ́wọ́ bàbá tó bí wa at least the least as at this year ní tó bá sọ pé ọmọ tí ò kàwé rárá ó ní ND lọ́wọ́. náà àwọn kábíyèsí. insurance ni mo ṣe ní Lagos State Polytechnic and lẹ́yìn tí mo ṣe insurance tán torí mo ní passion for media mo lọ fún cinematography. I'm an editor, film and musical editing, and aside from that I'm into educational consultant. Mo ní àwọn private institutions tí mo consult fún ní across Southwest, Ìbàdàn, Ọ̀ṣun, Èkìtì, Ìlọrin tí mo consult fún. So tó bá sọ pé àkàwé àkókò ẹ̀fọ́ náà.